ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ ti ń gbọ́ mi lẹ́ni o èní á dára fún gbogbo wa o ànírun gbé sọnù bí ò ṣe ibi ọmọ o èmi olólùfẹ́ yín náà ni o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi èjìrẹ́ òrìlà kí ọba ọmọ ọmọ tó máa ṣe bí èmi eléjìrẹ́ ámúra o ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni mo dẹ̀ èmi náà mọ̀ lọ́mọ olókè méjì takọtabo lórí ara wọn o ọmọ arìn gbọ̀nràn mọ̀yà sílé ọ̀nìkọ̀kan àfúlé àbárẹ̀ mìlá mo tún yàbàrá sílé olówó orí mi o ọmọ amúdàsílẹ̀ gbogbo ẹnu pani lọ́nà òkè ìpánìláwẹ̀ èmi náà ni o ẹ ṣé mo dúpẹ́ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi subscribe sórí ètò wa Ètò Lédè Èkìtì tẹ́ ẹ bá wa share ẹ̀ tẹ́ ẹ bá wa kọ́mẹ̀ǹtì tẹ́ ẹ bá wa like ẹ̀ àti ẹ̀yin náà tẹ́ṣẹ̀ tún máa bá wa subscribe tẹ́tẹ̀ tún máa bá wa ṣe gbogbo ẹ̀ ọpẹ́ ni mo dá lọ́wọ́ yín o ire lójú ọjọ́ ire lójú yín ò máa rí o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní táwọ́ náà o ikú ò nípa yín àrùn nípa gbogbo wa o ẹ jọ̀wọ́ lè ní báyìí mo fẹ́ kí ẹ darapọ̀ mọ́ mi láti kí olólùfẹ́ wa l'Ètò Lédè Èkìtì kò sí ẹni méjì òbí kò ṣe ògbóǹtarìgì òṣèré ni Ọdúnládé ọmọ Adékọ́lá ọkọ Rúùtù Adékọ́lá òun ni mo ní kẹ́ bá wa kílè ní lórí ètò wa o káàdẹ̀ kí ká bá yọ̀ wípé ó kú oríire wípé ó jẹ́ ìkan lára àwọn tí ó yege tí wọ́n fún ní àmì ẹ̀yẹ ní òṣèré tó pójú tó gbóyà nínú ilẹ̀ wa ní Áfíríkà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oríire rẹ̀ o káre o Ọdúnládé ọmọ Adékọ́lá ọkọ Rúùtù Adékọ́lá wo kú oríire o oríire náà á bá ẹ kalẹ̀ o ìwọ tó gba àmì ẹ̀yẹ ti ìlú Áfíríkà ìwọ náà ló tún máa gba ti gbogbo àgbáyé o lágbára Elédùmarè oríire rẹ náà kò ní di ìbàjẹ́ o mo dẹ̀ tún fi àsìkò yìí náà kí gbogbo ẹ̀yin tó kù o láti orí Fúnkẹ́ Akíndélé àti gbogbo wọn tí wọn ò sí níbí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè o wípé ẹ ṣe àṣeyege ire náà á bá yín kalẹ̀ o inú Adékọ́lá dùn dáadáa gbogbo àwọn ẹgbẹ́ òṣèré ló bá dúpẹ́ ló bá yọ̀ olóòtú náà gbogbo wọn ló wà ń bẹ̀ pátápátá láìkú ẹnìkan ìjìnlẹ̀ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ náà kò gbẹ̀yìn o ẹ kú oríire o gbogbo yín ni ẹ ṣe oríire kalẹ̀ o ikú ò nípa yín àrùn nípa yín o iṣẹ́ yín á máa ròkè o ọwọ́ yín á máa ròkè òṣùpá láyé wà èmẹ̀sùlẹ̀ ọ̀ní kẹràndé ìyáláyè ṣàyè rẹ̀ o òṣùpá láyé wà èdè súlé ọ̀ní kẹràndé ìjàláyé jáyé rẹ mẹ́ìbínú ọ̀ní kẹ́ẹ̀ṣọ́ àlùlé ìbà mi torí tìjọ́ kèmí náà àlùṣe òmẹ́ aṣọ mi sàpò kejò bẹ́ẹ̀ náà ni o ẹ̀yin tèmi òṣùpá láyé wà o kò sí ilé ẹni tí ò ràn dé gbogbo wa àníṣe òwò wa sí àpò tó ń jò Adékọ́lá abayọ̀ lẹ́ẹ̀kan sí o Ọdúnládé ọmọ Adékọ́lá ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ ìyẹ́gbàmí bàbá gbàmí alápá fáàrí àgbágbá fìàfìà ọmọ akérara kọ́ lọ́rọ̀ ó gbọ́ kí lọ́rọ̀ ó gbọ́ kí ni a ṣe ọmọ alálèlè àjígbá ọmọ aládòdó àjíkẹ́ ó kú oríire o oríire náà á bá ẹ kalẹ̀ o ikú ò nípa ẹ àrùn ò nípa ẹ o wàá pẹ́ láyé kánrinkánrin o iṣẹ́ rẹ̀ á máa gòkè o bó ṣe é ṣe ni kó o máa ṣe o nítorí o ní ìtẹríba òun tẹríba fún ọmọdé o tẹríba fún àgbà bó ṣe é ṣe ni kó o máa ṣe o má pa ìwà rẹ̀ dà o ìyẹn jẹ́ tibẹ̀ o ẹ̀yin tèmi ẹ má gbàgbé o ẹ bá wa láìkì fídíò yìí o kẹ́dẹ̀ bá wa kọ́mẹ̀ǹtì kẹ́dẹ̀ bá wa pín ẹ má gbàgbé o láti tẹwọ́ sí ètò wa l'Ètò Lédè Èkìtì ire o ìyẹn okun ìyẹn ọ̀rá o adé ajẹkanra o bẹ́ẹ̀ là ń kí ni l'Èkìtì o.